One short salute. Oh yeah, ẹni àkọ́kọ́. Number 3. 3. Number 4. Kawasi tó ẹyọkàn yìí gẹ́ni bìlísì mímí ní pọ̀ mí tọ̀ bá rẹ̀ yìí. Owó ètí yìí, mo fẹ́ kó yìí sí ńlá ni. Ńlá. Ẹ̀yin ọmọ yẹn kú òkè kí ló dé? Kábíyèsí kì í. Ọba ń ṣàdúrà fún yín, wọ́n ní kẹ́ ẹ pẹ́ láàfin, wọ́n ní kẹ́ àwọn ó wu àwọn káwọn jọ lò gbà yín pẹ́pẹ́pẹ́, ẹ sì jọ lò pẹ́. Wọ́n mọ rírì tẹ́ ẹ ṣe, wọ́n sì mọ rírì àdúró tì yín. Wọ́n mọ rírì àdúró tì yín. Ẹ ṣeun. Àyẹ̀wò èyí ẹ̀ nílẹ̀ ẹ má dúpọ̀ kábíyèsí o kábíyèsí àdúrà lákọ̀ọ́kọ́ nìyẹn. Alawo Ekun, I love you very much. Ẹ nílẹ̀ ọkẹ́ ẹ̀ka sí kábíyèsí ẹ má bínú ọkẹ́ ẹ̀ka sí ẹ̀yin olóyè yìí ó yá wọ́n tún gbò àbá àkọlọ́ba àbá pé ọmọ yìí sì mọ̀ bí ó ń ṣe mí mo sì darúgbó tó yìí bẹ́ẹ̀ ààrẹ ọdẹ náà ọmọ yìí ẹ ṣeun bàbá ẹgbẹ́ránlẹ̀ ẹ̀yin olóyè yìí ẹ ti ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹlẹ́dọ́kọ̀ bàbá sọ́ba lójú ní àdìrò òmùsọ̀ ẹ̀kú ṣe bá a ṣe máa ṣe ni ọmọlẹ́bí ilé ààrẹ ẹ̀yin dà gbogbo ọmọlẹ́bí pátá gbogbo ọmọ ilé ààrẹ ẹ̀yin dà àtẹ̀ntòrò jíǹsì àtẹ̀lóòrò ojú àbọ̀bà ọba ẹ kí ọmọ yín ẹ kí kábíyèsí ilé wà wájú gbogbo ọmọ ilé ààrẹ pátá wà lẹ́yìn ẹ lè máa ṣáájú ẹ ṣàpẹ kábíyèsí ti kí yín wọ́n ti ṣàdúrà ẹ ṣàpẹ lẹ́ẹ̀kan sókè ẹ̀kan sí ẹ má bínú lókè ẹ̀kan sí tí bàbá ò fi ṣàdúrà ó yá gbogbo ọmọ ilé ààrẹ pátá ẹ ṣe pẹ́ ẹ sì ṣe jìnnà o ẹ ṣeun a ní fi ń ṣàwátì nínú ilé ààrẹ ẹ ṣeun ẹ̀yin lẹ́sìn fún mi lówó lọ́dún bọ̀ adúpẹ́ ọ̀kadì ìyá yìí ìyá yìí máa ṣẹ̀mí lọ́wọ́ lóòótọ́ yes nígbà tí ètò rẹ̀ tẹ̀síwájú kábíyèsí Alawo Ekun ó kú gbogbo ọmọ ìlú pátá gbogbo ọmọ ìlú Òfìkì pátápátá láì dẹ́nìkan sí àtọkùnrin àtobìnrin àtàwọn tó wá tajà ẹ má bọ̀ ẹ wọ́n ṣàpẹ̀ wá kí baba lọ́pàá ẹ̀kan náà lẹ́yìn ó ṣe ti gbogbo ọmọ ìlú Òfìkì pátá ọ̀rẹ́ máa bọ̀ síwájú kábíyèsí gbogbo ọmọ ìlú rere mo pè ọmọ ìlú rere ni mo pè ẹ máa wò wọ́n Ọlọ́run ṣe kámẹ́rà ń gbẹ ọmọ ìlú Òfìkì rere àwọn obìnrin ilé náà ń yarí o ọmọ ìlú náà àwọn obìnrin ilé yarí ṣé obìnrin ilé Òfìkì obìnrin ilé ààrẹ àti ọmọ ìlú ọ̀rọ̀ obìnrin ilé kábíyèsí ẹ̀ ń tọ́jú obìnrin ìlú yìí ní ọ̀dọ́ yìí àwọn obìnrin ilé ààrẹ wọ́n rí kàmàdù rí. Gbogbo ọmọ ìlú Òfìkì àtàwọn obìnrin ilé pátá ẹ máa bọ̀ ẹ wá kí kábíyèsí lọ́pàá ìfọ̀ 1 2 3.
Kabiyesi ọba Gbenga Adigun ó kí yé o aláìlúwà ọ̀rí ọ̀rọ̀ obìnrin lé ó ń kí ọkọ Adigun ẹ̀dú lẹ́nu ẹ̀ ó ti jẹ wọ́n ti yó bá ká. Ẹ ṣeun ọlọ́run mú ọmọ yẹn obìnrin gbogbo èèyàn mọ̀ ní pátá lẹ́yìn bàbá yìí ní dáadáa pẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀ lókèlókè.